ولا أزال أقول كل حين على gbogbo ẹni ọlọ́run bá ṣoore fún àfikún dúpẹ́ wọ́n bá dá ọlọ́run mọ̀ ní o tọ́láwọ̀ kan bẹ wọn ọ̀dá ọlọ́run mọ̀ ẹ̀yìn àfa àwọn kan bẹ wọn ọ̀dá ọlọ́run mọ̀ abẹ́ gbogbo ẹni ọba dá ọlọ́run mọ̀ bọ́lọ́run bá ṣoore fún ọ kí a dúpẹ́ fọlọ́run ni. ما كنت تفعل بي الحمد لله ما كنت تفعل بي الحمد لله àbá nígbà gbogbo àlọ́ àbọ̀ mi إذا نزلت شعلي ìgbòkègbodò omi gbà mọ gbogbo ẹ̀ wò gbà tí ń lọ lè kéwù ńgbà tí kọ́kọ́ ń bẹ ní ìtìdáyé ńgbà ọ̀yà mọ̀ bó sí àìdáàdì ńgbà ọ̀yà mọ̀ bó sí fáànàwí mo gbọ́ mbẹ́ mo lọ yunifásitì mo gbọ́ mbẹ́ mo gba gbogbo tí ń gbà mo gba mástà mo gba phd ó ní mò ń wá gba gbogbo ẹ̀ tó mò ń wá gbogbo ẹ̀ wò bẹ́ẹ̀. من بدايتها láti bí ohun ti bẹ̀rẹ̀ إلى نهايتها الحمد لله ẹ dábàá wí bẹ́ẹ̀. إلى نهايتها الحمد لله. ṣé màá mu wa nígbẹ̀tu ó lóun wá wo bí òun sọ ẹrù ká mo dọ́tò tí ń bá bọ̀ òkè àpòmù àgbárí ìdó mà gẹ́gẹ́ kan àwọn sáà wá mímọ̀ yìí káàkiri wá wo bí ọsẹ ẹrù ká níbẹ̀ jù lẹ́kí nígbẹ̀tu ìwọ wá ní chief imam ìmáàmù àgbà wo bí number one citizen nínú àfa nínú ìlú yìí òun ni. إلى نهايتها الحمد لله. chief imam nílùú wa tá a wà ní ìbẹ̀jù lẹ́kí àṣẹ ilà ní àyàtẹ̀ alhamdulillahi. إلى نهايتها الحمد لله. wọ́n wá bí mi lọ́rọ̀ ní wàá rọra tọ́ọ̀ṣì ọ̀rọ̀ kínkín báyìí ẹ̀ sì yọ̀dá mi. Insha Allah. قال الحكماء ẹ̀yin àfa àtẹ̀bẹ̀ ń jòkó àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn àfa àwọn sọ̀rọ̀ بكت عيني olójú mi sì ń dá mi wọ̀wọ̀wọ̀ ojú mi ń dá mi ń sunkún. لأجل المستقبل نيجيريا. ọ̀wá sì ti ń pa mí lẹ́kún torí ọjọ́ ọ̀la Nàìjíríà ẹni ń pa òun lẹ́kún ẹ wò ní Nàìjíríà ẹni bó ti dojúrú ọ̀la wa ń kọ́ kó làmàtà kàn. نظرت إلى نيجيريا abánimọ̀ nàgà wọ́n wá wo Nàìjíríà báyìí. منذ 64 سنة. láti 64 years tá a ti gbòmìnira. لا راحة لأهلها. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a ní sinmi. لا راحة لأهلها. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá jẹun ààyò mọ́. لا راحة لأهلها. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀rù bà wá bá a sùn àtìlẹ̀kùn márì ni a gbọ́dọ̀ gbọ́ wúrú torí pé lẹ̀kùn ni wọ́n kọ́ kàn wọ́n alálàájìdá ṣíbdà ẹ jáde wọ́n ń gbé lọ́nu. ẹ̀yìn àwọn máa gbé ta dákúta ní òtí sùn nígbà wọn bá yìnbọn kan ó ké pa àdúgbò sì dákẹ́ bí ẹ bá wà ni wọ́n ṣe gbé sífù lọ́nu. wọ́n bá débi wọ́n lọ tán wọ́n á ní 100 million làwọn fẹ́ ní ransom. ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà àbá bẹ́ẹ̀. لا راحة لأهلها. àgbẹ̀ tí ń dáko oko tí gbogbo ayé ọ̀jẹ̀ nu oko ìgbàlọ́gbọ́ látẹ̀yìn wọ́n pa síbẹ̀ nígbà wọ́n pa tán gbogbo òfun inú ẹ̀ wọ́n kó lọ ọwọ́ rẹ̀ méjèèjì wọ́n gé lọ eré ẹ̀ wọ́n gé lọ wọ́n gé jíjí wọ́n gé ètè wèrè. لا راحة لأهلها. kọ́ wá sí sinmi lórílẹ̀-èdè Nàìjíríà mọ́. ولا مطمئنة. ẹ̀yin gbẹ́tú níbẹ̀ jùlẹ̀ kí ta wà lónìí ẹ̀rí ni kọ́dà ولا مطمئنة.
ìfaradì òsì wá lórí Nàìjíríà. ولا تطورهم. Ìdàgbàsókè wo lẹ rí lórílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí tá a gbé láti nígbà tó ti di 64 years tá a ti gbòmìnira eléyìí ṣẹ̀ṣẹ̀ gbọ́ Nàìjíríà wa ni kò sí. وفيها أنواع الحكومة الجبابرة. Orílẹ̀‐èdè Nàìjíríà kan oṣù tá a wà yìí tí ò sísìn mẹ́nu ẹ̀ yìí oríṣiríṣi ìjọba ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà oríṣiríṣi ìjọba la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Láwọn ìjọba àfipáyàn, àwọn ìjọba onímọ́tòmọ́tò, àwọn ìjọba àjẹninípa bá ti nínú. فلذلك سألتكم إلى أين نذهب. Torí ìdí èyí ẹ̀yin ọ̀tọ̀ kúrú tá a jọ wà nígbẹ̀jú níbẹ̀jú Lẹ́kí lónìí. Ramadan ń lọ fẹnu sọ mélòó rí mẹ́jọ òun làwọn lọ́dọ̀ yìí. Ẹ wá bí bó la ń lọ bó Nàìjíríà ń lọ. Owó wa wá ya yẹ̀yẹ́. Owó wa wá ya yẹ̀yẹ́. Owó tó ní fàdù tẹ́lẹ̀ ẹ sì sọ níbẹ̀ ti sọ́dà. Ẹ wo iye àárẹ̀ bó ẹ wo iye ẹsẹ̀ bódà bí ìbá ti kọ́ tún bá wa tọ́jú Dangote. Dangote ló tún sọ díẹ̀ ní 80 kìíní kan nísìn. 8, 9 ẹ̀tún wọn kan. Kọ́lọ̀ jẹ́nu Dangote ọ̀pọ̀ o. Àmín. Bí wọ́n bá jẹ́ wọn ó rí ṣe. Bá a ṣe ń bá bọ̀ ní. Tó. Umarau Nàìjíríà. Ẹ̀yin aláṣẹ Nàìjíríà etí yín mélòó. Maza fa'altum. Umarau Nàìjíríà. Umarau Nàìjíríà. Ẹ̀yin aṣòfin Nàìjíríà ìmọ̀lẹ̀ kẹ́tí sí. Umarau Nàìjíríà. Gbogbo ẹ̀yin senators Nàìjíríà ìmọ̀lẹ̀ kẹ́rí bọ̀. Umarau Nàìjíríà. Èèyàn retí ń bẹ láàrin yín ẹ̀yin ìṣèjọba Nàìjíríà ẹ̀yin òṣèlú Nàìjíríà. Èèyàn retí ń bẹ láàrin yín bàbá gbogbo yín 100 méjì péré 98 tó kù wèrè ní gbogbo wọn pátá. Umarau Nàìjíríà. Ẹ lówó kẹta àdúgbò yín ṣe ẹ ní lọ́wọ́ àfọwọ́ kí wọ́n máa wá yìnbọn bẹ́ẹ̀ bá rí léwọ̀ ẹ lọ́wọ́ yìí ń lọ́wọ́. Àmọ́ ẹ lówó kẹta àdúgbò yín ṣe ẹ lówó kẹ fa iná sí àdúgbò yín kó pé àdúgbò sí ní tọ́kí nílé òun ló ṣe gbogbo náà lọ́wọ́ ààrẹ ẹ rí ṣe. Ẹ wá lọ ọdún òyìnbó gbogbo ẹ̀lẹ́kiri tẹ́bí tẹ́ ń jí owó wa kó lọ ẹ jowú nǹkan dáadáa wálé pé ìjọba náà wọ́n ń ṣe bí báyìí ni wọ́n sì ń gbádùn ayé báyìí ẹ já lọ ṣe bẹ́ẹ̀ sílùú tiwa náà rárá bẹ́ẹ̀ ló wọ́n tún ṣe bẹ́ẹ̀ gan ẹ tún mọ bẹ́ẹ̀ ti ṣe tẹ́ ìkẹnu ẹ̀ bọ́lẹ̀ ìbọ́lá ọlọ́sàánú bàbá tí mẹ́mẹ́ yìí ọlọ́run lọ́mọ tí gbogbo yín ké tẹ́ ẹ sà ọlọ́run lọ́mọ tẹ́ ẹ lọ́ fẹ́ nu jẹ ọlọ́run lọ́mọ ẹni ọ̀pọ̀ fọ̀ gbogbo yín bàbá ń gun ọkọ̀ ọlọ tí ọmọ kí gbogbo wa ẹnu ọlọ́run fi gbóná bàbá nílò ọ̀fẹ́ nu gúnrin ọlọ́run ló ní kú sẹ́ ìwọ náà ni wọ́n fi ṣe bí yàrá máa nà wọ́n. ماذا فعلتم على هذه المشكلات؟ gbogbo ẹ̀yin aláṣẹ Nàìjíríà tẹ́ gbé Nàìjíríà dání àwa ń bi yín léèrè kí lẹ ṣe lórí wàhálà tó bá Nàìjíríà yìí. أنتم المكلفون بنيجيريا. ẹ̀yin ni wọ́n fi Nàìjíríà kọ lọ́rùn ẹ̀yin la búra fún ẹ̀yin lẹ níbẹ̀ bá ṣe eré ẹ̀yin ní lábọ̀ ọ̀rẹ́ ẹ̀yin lẹ wíbẹ̀ ìjọ tó ń búra fún yín ẹ̀yin lẹ níbẹ̀ bá kó wa jẹ dáadáa ikú rí òní pa yín ẹ̀yin lẹ wíbẹ̀ ìjọ wọn ń búra fún yín ẹ̀yin lẹ níbẹ̀ bá jí owó wa kó tó ṣe kó owó wa lẹ wá bẹ̀ ẹ̀ wá ṣiṣẹ́ ẹni bẹ́ẹ̀ bá ń lọ ẹ̀ ní délé ẹ̀lẹ́ ní mọ̀nà ẹ búra ń jọ́nà wọ́n gbé búra lù yín lọ́wọ́ wọ́n gbé báyìí lé kírísítẹ́nì nínú yín lọ́wọ́ kí lè wá ṣe lórí wàhálà tí ń ṣe ábáyìí. فاذكروا يوما. ẹ lọ rántí ìjọ kan gbogbo òṣèlú Nàìjíríà ìjọba Nàìjíríà aláṣẹ Nàìjíríà. تنزل من الدنيا إلى قبرك. ẹ gbàgbé ní rántí ní ẹ̀yin apàṣẹ Nàìjíríà gbogbo òfin lẹ́sẹ̀ tán ọ̀kọ̀ọ̀kan ò bójú mu ẹ bá ṣòfin tán òfin mọ̀ wá tálíkà kọ mẹ́yìn tẹ̀ ń pàṣẹ lórí wa sófin nu ẹ rántí ọjọ́ kan ni àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n sọ̀rọ̀ yìí kalẹ̀ wọ́n lè rántí ọjọ́ kan ni ìjọ tẹ̀ ẹ́ sọ̀kalẹ̀ sínú sàárè máńṣàn rẹ̀ wọ́n wọ kó bẹ́ẹ̀ lọ́nu sàárè nù ni. ألا
pé خذوهم ọlọ́wọ́n máa sọ bá àwọn màláíkà pé ẹgbẹ́ wọn mú. وصلوهم سواء جحيم. ẹjù wọn níjùkújù wọn máa lọ nu nàjẹ yìí mi ẹgbàgbé ni ọba tó wọn ní gba bíráìbù tani ó fún ọba tí ò ní ṣàbòsí torí ta ló fẹ́ bẹ̀rù tí ó fi ṣàbòsí ọlọ́jẹ́. الدولة ليس أمر بالإجبار المالي. ká ṣèjọba kẹ́ẹ̀dì sínétọ̀ kẹ́ẹ̀dì gọ́vnà kẹ́ẹ̀dì pírẹ́sidẹ́ǹtì kẹ́ẹ̀dì dẹ́pítì gọ́vnà kẹ́ẹ̀dì vice president kìí ṣe pé ká wá fi jalè orílẹ̀-èdè. وليس بالأنانية. kìí sì ṣe kẹ́ ẹ débẹ̀ tán ká búra fún yín tán kọ́ wá sí pé ìmọ̀ tara ẹni nìkan lẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bá dé ọ́fíìsì. àwọn àyà tí wọ́n dáwó ràǹkárá bẹ́ẹ̀ sì fún wọn lọ́fẹ̀ẹ́ náà ni tí wọ́n gbé kúlẹ̀ ní ọ̀sẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì mọ̀lẹ́lẹ́dẹ́ àwọn jìyà èrò náà wọ́n fún wọn 2005 látàárọ̀ tí bàtà ẹlòmíì ti já èrò náà wọ́n fún wọn wọ́n kúkú síra wọn mú kúkú síra wọn mú gánà nìyá mi ti dìbẹ́lọ́pù asímà ìbí kúlẹ̀ ọ̀sẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì gbogbo ayé ò lọ́gbọ́n táwọn ọ̀gbọ́n bí a wà. àwọn ìyá ni èrò lẹ fún wọn eré wọn ó bì í. وليس بنية الخائن. ọba ń bọ̀ tó fẹ́ ṣèjọba kì í ṣe kọ́ wá dà níyẹn pé ìmọ̀ tara ẹni nìkan ni ń bá lọ bẹ̀. ẹ tọ́jú wa ni hospital wa wúlọ́ balance mẹ́ sọ àfi private. ṣé bá a ti ń lò bọ́ tẹ́tẹ́rẹ́ nù ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ ń jòkó. ṣé bá a ti ń lò bọ́nu. ọba ti pẹ́ ìṣèjọba rere wa lórí ni bí kankan bá ń ṣe ikọ̀ yẹ kẹ́ ẹ lọ India ó yẹ ká ní gbogbo tí wọ́n ń lò yẹn lọ́sibítù kọ̀ọ̀kan Nàìjíríà ẹ lọ Amẹ́ríkà ẹ lọ gbogbo ẹ̀ gbogbo hospital tẹ bá wọ̀ gbogbo nǹkan ni wọ́n ní àwọn hospital tí wọ́n ti wá pa fún ká lẹ́yìn ipá tọ́jú ara rẹ̀ 5 million ọlọ́lọ́mọ yàrá rẹ̀ tó kú ọlọ́ni gbogbo ẹ̀ ní ìbéèrè ẹ̀yin mẹ̀kúnnù mi ọlọ́lẹ́yìn mẹ̀kúnnù ẹ fọkàn balẹ̀ ẹ máa yí ma wọ́n fà nìkan nà ta yín lọ rẹ̀. La ilaha illallah. فانظروا إلى سعوديتي. ebe lọ Saudi ẹ Muslim nù wọn ebe lọ Maka wọ́n ti wà lọ́hùn nísìn wọ́n wà lóṣọ kan mọ́ra nígbà wọ́n fẹ́ jáde òru lérí irọ́ tẹ ìmánì yín ò sì pé ìmánì yín lẹ ẹ gbọ́dọ̀ ń gbọ́ kẹ́ ẹ tó débi ipò tẹ wà ní ọ̀nà mélòó lẹ yà sọ́lọ́hùn nìkan lẹ bẹ̀ sọ́lọ́hùn nìkan lẹ pè. وإلى أمريكا. ẹ ń lọ Amẹ́ríkà ẹ wò wọ́n bẹ̀ ní ẹ kọ́ sí Amẹ́ríkà wọn náà wá rí yìí ni wọ́n tọ́jú àwọn èèyàn wọn èyí ṣe tẹ́ ẹ̀ tọ́jú àwọn tá à ń bẹ níyì àwọn la dìbò ó tún lè di jọ́ọ̀bù ìbọn ó tún máa dún ẹni wọ́n wá dìbò torí Ọlọ́run tí ò sí kọ́bọ̀ tí ó gbà lọ́wọ́ yìí ìbọn lè bá ọlọ́run ibẹ̀ ẹ jẹ ìyá gbogbo ẹ̀jọ́ kìámà ẹ lè escape ẹ̀. وإلى بلاد الذي تطورت. gómìnà bá lóun dé umúrọ̀ òun náà tàwáàfù ìjọ kan ṣoṣo tó ti tàwáàfù ni kọ tàwáàfù mi wọ́n àwọn alájà ń bẹ nílé lọ́dọ̀ wọn wọ́n wá wo 7 door wọ́n kó 7 door lọ́wọ́ kòtò kádàrá àti kòtò ọ̀run ẹ padà já sí gbogbo kòtò àgbákò lẹ kó lọ́wọ́ nígbà yẹn lọ umúra tó tún lọ ṣe yín ẹ wò sílámù tí ẹlòmí umúra lọ́lọ́ báwo ìtún lọ ṣe yín ẹni ó bá ti gàràbá àwọn ni wọ́n tún lọ ṣe yín àtúnàpọ̀ làlá jìnnú ni ìwọ tó wà lọ́dọ̀ òṣègbọ́ là ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ sílámù oyè yín ẹ yóò bí dẹ́ wá gbọ́ wá sí ní lónìí gbogbo èyí tó bá ráyè nù yín tí ì bá la sàlátù ó ṣe rẹ tọ́lẹ́sìn rẹ ò lè pé àsàlátù ni wọ́n ti kọ́ pé báyìí là á ṣe bí ìyá rẹ bá kú tọ̀ bá lè dá rẹ̀ táwa lọ pẹ̀ nìkan wá lékeje kọ́mọ wá wẹ̀ ìyá rẹ kọ́mọ wá wo hòhò ìyá rẹ torí pé ọ̀rọ̀ ayé wa ẹ lọ àsàlátù tó jiná ẹ kọ́ bí wọ́n ti wẹ̀ kú ẹ dúró báyìí kí wọ́n máa faṣọ sí i la kí wọ́n máa dì í kẹ́yìn náà wò nígbà ìyá rẹ bá ọ wọlé ni mẹ́múnà wọ́n wọlé àwọn máa lè ló gbé wọlé o ẹ fẹ́ wẹ̀ ìyá rẹ nù
wọn ìgbé ìyá rẹ̀ ńlẹ̀ tó ti gbé kálukú. Aláàjì Lukman màálù méjì ni mo fẹ́ ṣé màálù làwọn alájà náà jẹ lóhùn. ẹ jẹ́ sí ó dùn yín la gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì san àwẹ̀ èyí tẹ́ ẹ jẹ àhéré lu èyí tó dé o èyí tẹ́ ẹ jẹ ẹ̀nì ha ẹ lè lọ èyí ó jẹ ìyà ní ọ̀dọ̀ Ọlọ́run àti inú sàárè ìdínú tẹ́jú máa la sàlátù dáadáa níbẹ̀ wọ́n ti kọ́ gbogbo tá à ń sọ fún yìí. Siyasatu lil khairi. Gbogbo àwọn ìlú Amẹ́ríkà, Saudi Arabia, gbogbo wọn bẹ́ẹ̀ ta ní kẹ́ kọ́ ṣe wọn ẹ̀yin tẹ́ ń ṣèjọba ti Nàìjíríà ẹ sì gbọ́n ẹ̀ ń lọ ẹ̀ ń dè ẹ̀ jowú tó dá wá sórílẹ̀-èdè yìí ní gbòsè pólì lẹ́yìn bẹ́ẹ̀ fàyè yín jà kẹ́ ẹ palẹ̀ mọ́ owó gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kẹ́yìn ọmọ wa san pákí pẹ́yìn lé lówó ní ti ń wù yín nù èyí ṣe tẹ́ ẹ̀ kọ́ ṣe wọn. Dawlatun lil khairi. Ìjọba àwọn ìṣèjọba rírì bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ wọn lóhùn. Wa awwalul hakimi. Kí ló tún wá wí? Huwa nabiyyuna Muhammadun. Sallallahu alayhi wa sallam. Àkọ́kọ́ pírẹ́sidẹ́ǹtì láyé Ahmed Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Mo ṣe fẹ́ yóò bú ẹ̀bí ti lọ́rin ní. Sallallahu alayhi wa sallam. Pírẹ́sidẹ́ǹtì àkọ́kọ́ láyé òjíṣẹ́ ńlá Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Tó Dawlatun lil khairi. ìṣèjọba rẹ̀ ìṣèjọba dáadáa ni. Ànábì ọjà fún àwọn mẹ̀kúnnù púpọ̀. Ànábì dààmú torí àwọn mẹ̀kúnnù. Àwọn tòní ọ̀dààmú torí tiwa. Torí àwọn ọmọ wọn, torí ìyàwó wọn. Now, Wa siyasatu lil khairi. politics Ànábì, politics dáadáa ni. Hatta qala an-nabiyyu Títí tá Ànábì náà fi wọ́n sọ báyìí. sayyidul qawmi khadimun. Arábìnrin yà ni ó máa rí aṣáájú ìjọ pírẹ́sidẹ́ǹtì wa ni gọ́vnà wa ni sẹ́nétọ̀ wa ni mínísítà wa ni ṣíàmánu ni kọmíṣánná ni àwọn ẹrú wa àwọn ọ̀wá gbòǹgbò ẹrú àwa ni wọ́n mú lẹ́rú ó ti gbáàdì kí á mọ̀ ọlọ́wọ́ yẹn gbé Ànábì ní aṣáájú ìjọ òun lẹ́rú wọn. Fanama Rasulullahi yawman Ànábì wa sùn ìjọ kan ibi tó ti ṣàdúrà mọ́dé ala hasirin. Ànábì sùn lórí ẹni eré ẹni là Ànábì sùn eré ẹni. Sallallahu alayhi wa sallam. Ọmọ ìyá mi wo bẹ́ẹ̀dì tiẹ̀ wọ́n wo bẹ́ẹ̀dì tiẹ̀ mo rìn títí mo dé nù ní olówó kan bẹ́ẹ̀dì yẹn mo ń yí báyìí tó bá sùn tán mo wá rẹ́rìn ẹni tó tẹ̀lé mi lẹ́yìn wá ní Aláàjì ẹ fẹ́ sọ̀rọ̀ ni mo ló di wá bá dé ta. Nígbà tá a wá dé ta mo lọ máa tọ́ pa mí lẹ́yìn ojú àti ń bá a sọ̀rọ̀ kí sì yí bẹ́ẹ̀dì ni yí ni bá wọn ní máa wò náà yóò sì ẹ̀sìn jọ́ tó bá kú sàárì ò ní yí bí sàárì ẹ̀jẹ̀ mi ó ti gbó bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ tiẹ̀ ní ojú. Bàbá wa ní ta ló wáyé asán ta ló wáyé asán òun ni wọ́n mùsùlùmí tó kí wákàtí márùn-ún ayé asán lọ wá. Gbogbo jàǹjà tí wọ́n fẹ́ kalẹ̀ yìí nínú káwọn ọmọ ọ̀tá ní wọ́n bá di pé àwọn ọ̀ka àwọn ọjọ́ àbá wọn bá kú àbí kó o sì fi ṣe bí apalọ̀ ọ̀gá wọn ti jìnjìnjìn màá jẹ kán mú mi tó ti pé wọ̀gán wọn kọ́ mú jọ́ àdìgí àná. Bí ìrun wákàtí márùn-ún ọ̀bá ti mọ́ ọ lára oh you are useless ọ̀wáyé wa pasán ni ẹni tí ò bímọ kọ́ lọ pasán ìwọ́n tẹ́ o pé mùsùlùmí ni ọ kí ló kọ́ yín Buhari Musa lórúkọ mi àwa wò ọ́ ìrun wákàtí márùn-ún ọ̀mọ́ ọ̀la ayé òfìfo lọ wá ó di inú sàárè ọ́ dàmà nínú sàárè á ta pákó ní báyìí á fi wé sí á tẹ ọ̀rọ̀ á mọ̀ sí á bulẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ lérí á lọ́nu tiẹ̀ bá ọ̀nù tiẹ̀ bá ọ̀nù mo ní $500 $1 million ní First Bank níbo
ìyẹn ò ti tán ọlọ́ jìyà rẹ̀ nù sàárè níbo ló ti rí níbo ló ti kó jọ àmọ́ àwọn ọmọ rẹ̀ ọmọ pé wọ́n ń jìyà lọ́hùn nígbà wọn gbé owó tán èyí tó lọ ra mọ́tò 450 million Ferrari àbí kìíní kan 1 billion Ferrari ìwọ́n bẹ́ẹ̀ bí tó yá ẹ̀ka àárẹ̀ tí wọ́n ti bà ayé ẹ̀ jẹ́ pẹ̀lú lúlù. bọ́ọ̀ bá ti kírun ayé asán lọ wá inú Ramadan náà wáyé àìbẹ̀rù Ọlọ́run tí máa ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wá ẹjẹ́ Ramadan náà máa gbé lọ. hatred tí máa ń bẹ nínú igbá ayé ẹnì kọ̀ọ̀kan wá ẹjẹ́ Ramadan náà máa gbé lọ. ìfẹ́ràn rẹ ìfẹ́ kọ́ dáa fún ọ tí máa ń bẹ nínú àníyàn ẹnì kọ̀ọ̀kan wá ẹjẹ́ àjùlẹ̀ kí Ramadan náà máa gbé lọ. a gbọ́dọ̀ kú pẹ̀lú ẹ̀ èèyàn sọ́fà. Allah. ثم قام من نومه Anabi sùn tán anabi wájú. وقد أثر في جنبي. jíjí tá anabi jí lórí ẹni ẹ̀rí ìhà tá anabi fi lérí ẹni sùn gbogbo ẹni yẹn lé sí anabi gbogbo hà báyìí. فقلنا يا رسول الله. wọ́n làwọn ní ẹsẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run. لو اتخذنا لك وعاء. mọ̀nì bàbá mọ̀nì àbá gbé bẹ́ẹ̀dì wá fún ọkọ̀ sùn lé lérí. فقال النبي ما لي. anabi wa dá ọ̀rọ̀ ìgbé nítorí kíni. وما الدنيا. kíni ti ń jáyé gan kí la yé gan. ما أنا في الدنيا إلا كراكب. ó ní wọn jẹ́ gangan nù ayé. ẹ wà nẹ́bí ó ní wọn jẹ́ gangan nù ayé illa karakibin. tó ju bíi pé ẹni tó gùn nǹkan. استظل تحت شجرة. tó wá bọ́ sábẹ́ igi. ثم راى ní wọ́n sinmi lábẹ́ igi. وتركها. nígbà òsinmi dájú ọmọ ṣe ní tó gùn ọgbà bíẹ̀ síbẹ̀ ńlọ tiẹ̀. فمتى تحسن بهذه الأماء. ọwọ́ àdìgbà ó kẹ́ tó ṣe dáadáa pẹ̀lú ìjọba tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí. هم أسد. àwọn ìjọba Nàìjíríà kìnìún ni wọ́n. وهم الذئب. àwọn ìjọba Nàìjíríà ìkòkò ni wọ́n àyínà. وهم الثعلب. ìjọba Nàìjíríà àwọn tá a gbélé lọ́wọ́ àwọn tí ń ṣe lọ́wọ́ báyìí ẹ mọ̀ wọ́n ni kọ̀lọ̀kọ̀lọ̀ ni wọ́n. وهم الكلب. ajá ni wọ́n. وأهلها غنم. àwa tí wọ́n wá ń ṣèjọba lé lérí àwa jágùn tán wọ́n sàn náwó mọ́ ọlẹ́yìn kọ̀ọ̀kan ni. torí náà àfa ìdílé ọ̀rọ̀ ló bí mí o mo ti dáhùn gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń wò mí àtẹ̀ntó tí ò rí mi ti ń gbọ́hùn mi ẹ̀ ní tẹ́tọ́ọ̀sì wo sàárì ọmọ yín. Amina. gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin àlejò wa tá a pè tẹ́sí dùn wá nú níjókòó yìí lónìí gbogbo ìgbàláyé àárín yín àtọ́lọ́hún ò ní dàrú. Amina. ọlọ́kọ́ wa wọlé ayé ṣàánú àwa náà Amin. má fi afọ́ta mú. Amin.